yìí ó dẹ̀ ń lọ bẹ́ẹ̀ kódà wọ́n sọ wípé nígbà tí gómìnà state yẹn débẹ̀ bí alága náà ló débẹ̀ ni o nígbà kò mọ tí ó wí nítorí pé kí ni o wọ́n ti rí kíní yẹn gẹ́gẹ́ bí believe Islam wọ́n ti rí gẹ́gẹ́ bí believe tó wà ní Quran bẹ́ẹ̀ dẹ̀ ni kò sí single aya kan tó ní kí wọ́n pààyàn lẹ́nu tó bá bọ́ ànábì wa Muhammad à ń fi àsìkò yìí pé ẹ̀yin olórí wa particularly Bọ́lá Ahmed Tinubu kọ́lọ̀njáde bàbá náà pẹ́ ẹ dákun tí ò bá sínú ṣẹ̀ríà Islam táwọn èèyàn attribute mọ́ ẹ pé àwọn sàràkí nínú àfa bóyá lẹ̀ yóò bá rí kó dàjẹ́ pé lẹ̀ nọ́ọ̀tì náà ká ṣe conference lé lórí níbo náà ti rí ẹ̀rí yẹn débi wípé wọ́n ti wá indoctrinate àwọn ọmọ mùsùlùmí láàrin wọn bí nǹkan kan bá ṣẹlẹ̀ báyìí wọ́n pọ̀ nítàn ni tán bá tún wá gbérú ẹ̀ wọnú yóò bá wa yìí ẹ dákun wọ́n mọ̀ tó mọ̀ pààyàn ṣeré mọ̀ ni ó ní baba léwu o àwọn kan tá à ń pariwo látijọ́ yìí tí wọ́n lè defend ẹ̀ kan tún wá gbé wọnú yóò bá àwọn òní lajúlẹ̀ kí wọ́n lè wọ àárín wa wọ́n bú ànábì ẹ̀pà wọn èèyàn fi ìsìlámù lẹ̀ ẹ̀pà èèyàn ṣe sìná ẹ̀pà kò sí nọ́ọ̀sù kan nínú Kùránì tó support ẹ̀ anfas kì í pe Bọ́lá tí president wa kó jọ nítorí Ọlọ́run kí wọ́n bá wá nǹkan ṣe sí kinní yìí bí àbá sọ pé kò sí ìtókàn wá ọ̀hún ìsáàṣe Yorùbá ẹ̀mí ní bẹ lọ́rùn wọn tí wọ́n lẹ lóko pa bàbá ní wọ́n ṣe mùsùlùmí ẹ̀mí ní bẹ lọ́rùn wọn ẹ̀sìn tó bá wù wọn kan ṣe kò síbi tí Kùránì ti ní kí wọ́n léyàn lóko pa ká máa attribute ẹ̀ mọ́ Kùránì Karim kán jọ nítorí Ọlọ́run kí wọ́n bá gbégbèsè lórí ọ̀rọ̀ yìí gbogbo àáfàá tí wọ́n ń pariwo kinní yìí àtàwọn ta ní kinní yìí ò sí ń bẹ̀ kí wọ́n bá wa ká jẹ́ ká ṣe conference lé lórí kí wọ́n lọ kó ẹ̀rí wọn wá ìtìjú ńlá ní kinní yìí jẹ́ fún wa nínú Islam ká máa lẹ̀ mọ́ Islam lára ká máa lẹ̀ mọ́ ànábì wa Muhammad lára kọ́lọ́n kó ṣọ́ wa ń bẹ̀ látòbí Ọlọ́run. náà yìí tí a fẹ́ gbéyẹ̀wò lónìí gẹ́gẹ́ bí a ṣe wí ní pé ọjọ́ kan níwájú Olúwa níwájú Ọlọ́run Allah ọjọ́ kan ní tí a ti ń ṣàlàyé rẹ̀ bọ̀ ó fẹ́ wọnú ara wọn ni èyí tá a ṣàlàyé kọjá bá a ṣe ń ka ọjọ́ bá a ṣe ń ka oṣù gbogbo kíkà tá a mú wà ní àyà mi fi dúnìyà àwọn ọjọ́ tá ń kà nínú ayé mùkọ̀dára tó ń bẹ arakati shams wal qamar a fà á jáde kò síbi tí wọ́n ti mú jáde ju wípé bí oòrùn àti òṣùpá bí wọ́n ṣe ń lọ bí wọ́n ṣe ń bọ̀ ló bí ọjọ́ kíkà bí wọ́n ṣe ń lọ bí wọ́n ṣe ń bọ̀ ló bí ọ̀sẹ̀ kíkà bí wọ́n ṣe ń lọ bí wọ́n ṣe ń bọ̀ ló bí ọdún kíkà fún wa tí a bá ń lẹ̀ tá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tóun náà sì lò ó bẹ́ẹ̀ òun náà sì lò ó bẹ́ẹ̀ Ànábì ó fi ṣẹ̀sìn bẹ́ẹ̀ àwọn ẹ̀rí yìí la mú wá la fi sọ pé àyè wa yìí àyè ta ti mọ́ prove ọ̀rọ̀ ni nígbà tá a prove ọ̀rọ̀ yìí fún bọ̀dá mi nìbàdàn ẹ rí i pé bọ̀dá mi ò tiẹ̀ sọ̀rọ̀ mọ́ kò sọ̀rọ̀ mọ́ nípa ẹ̀ a sì mú ibi tóun náà ti lo ìmọ̀ astronomy tó ti lò ó nínú ẹ̀kọ́ rẹ̀ nínú ìṣe rẹ̀ láti gbà yẹn ó sì ti lérí pé ẹni tó jáde yìí tó bá lè ṣe ńgbà tá a tún mẹ́sì wá bọ̀dá mi ò sọ kankan pa ìyẹn ló dáa tá a bá lè mọ ṣe nínú platform wa ẹ̀yin náà mọ ṣe bẹ́ẹ̀ nínú platform yìí ìmọ̀ nìyẹn fi ń jagun ẹ̀sìn o kì í ṣe èbù kì í ṣe à ń kaskọ́ọ̀sì kì í ṣe à ń wá wóró mọ́ra wọn láà mímọ̀ tá a mọ̀ sọ síta kò sáyé láǹfààní ká mọ́ wà lọ́ndà kíni o lọ́ndà bí wọ́n ṣe wí bigotry or dogmatism. náà ìwà kan ọjọ́ tí à ń wí yìí mo sọ lẹ́ẹ̀kan wípé àlìyáwòmù zamani àwọn ọjọ́ tàǹkà bá a ṣe ń kà yukọ́rí ulama wuli falak àwọn àfáà tí wọ́n mọ̀ nípa astronomy tán pè ní ulama wuli falak àwọn náà fi rinlẹ̀ fún wa àwọn lọ́jọ́ kó yé wa anàlìyáwòmù àlàsátì ilẹ̀ àrùdí pé àwọn ọjọ́ tàǹkà lórí ilẹ̀ lẹ́ni kò jẹ́ haúsá kò jẹ́ Ìgbò kò jẹ́ Yorùbá kò jẹ́ Nàìjíríà
gbogbo òlu láyé alasat gbogbo tó bá ti wà lórí ilẹ̀ lénìí àwọn ọjọ́ tá ń lò lénìí bá a ṣe ń ka ọjọ́ wa uwa dilalatun dawaranala ardi awla nafsiya wọ́n jẹ́ kó yí wa wípé ẹ̀rí yẹn wá látara bí ilẹ̀ ṣe ń yí ká ara rẹ̀ bí ilẹ̀ ṣe ń rotate health tá a wà yìí bó ṣe ń rotate ló bí kíni o ló bí ọjọ́ kíkà wa àwọn astronomy ló jẹ́ kó yí wa bẹ́ẹ̀. dawratun kamilatun lidhalika fa inna dawaranal ardi huwa marja'ul insani al-awwal fi qiyas zaman òun ni the first source tí mùsùlùmí tí èèyàn ń lò láyé tó fi mọ ọjọ́ rẹ̀ òun náà là ń lò la fi mọ ọjọ́ pé bílẹ̀ bá ti lọ tó lọ yí kára rẹ̀ yẹn òun ni mùsùlùmí kìrìsìtẹ́nì ẹni tí ì ṣe mùsùlùmí tí ì ṣe kìrìsìtẹ́nì àbẹ tí ì ṣe nàìjíríà gbogbo ìlú lápapọ̀ òun ni wọ́n ń lò wọ́n fi ṣe kí ni o la fi ń ka ọjọ́ wa. fi kìyàsí zamani fi hazal wujudi alladhi huwa fihi wa mikidaru hazal yomi wa 24 sáà fi zamanina alhadir. bẹ́ẹ̀ sì ni ọ̀nà náà jẹ́ kó yé wa wípé lójúmọ́ kan tí lẹ́lẹ́ ó fi lọ yíká ara rẹ̀ háwásì tí ó lò ó kéré jùlọ yóò lò 24 hours tí a sọ pé 24 hours ni mo make a day. في زماننا الحالي ولكن هذا القياس ليس ثابت إنما يعتمد على سرعة دوران الأرض أو النفسية. wọ́n ní nígbà míì فكلما زادت سرعة قلت ساعات اليوم. nígbà tí ilẹ̀ ilẹ̀ bá tún nígbà míì ó tún wá mọ́ ju 24 hours lọ kílẹ̀ tí ká tó mú èdè àbí kílẹ̀ tó ṣú ní àwọn ìlú bòmíì ó tún mọ́ ń lé ní 24 hours kódà míì wà tó mọ́ fẹ́ tó 36 hours. àwọn astronomy ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ ni bíbọ̀ ẹnìkan tí ń bá sọ̀rọ̀ ó ní lásìkò àwẹ̀ nígbà míì lọ́dọ̀ tiwọn tá a bá la jẹ sàárì lágbo tiwa níbí báyìí àwọn ti lè jẹ sàárì bí i 2 hours before káwa àti jẹun ti jẹ tiwọn tó bá tún wá di àsìkò sínú àwọn ti mọ sínú lágo méje àwọn èèyàn tó wá lò another 3 hours kún títí wọn wọn ní kíní ẹ̀ mọ́ yí bẹ̀ lọ́dọ̀ títí wọn. bẹ́ẹ̀ ni kò sí òun náà ni àwọn onímọ̀ astronomy fi ń yé wa pé bí lẹ́lẹ̀ ṣe ń yí 24 hours nígbà mi ó sì mọ́ ṣe kí ni ó mọ́ jù bẹ́ẹ̀ lọ tí a fi mọ ọjọ́ kọ̀ọ̀kan ní tí ò sí iyèméjì ń bẹ. náà wọ́n wá tẹ̀síwájú àwọn astronomy ìmọ̀ táwọn kọ́ wa nù ni. àtàwọ̀kẹ́tò àrọ̀bì ẹ wá jẹ́ kí a gbé títí àwọn astronomy ìyára gbèsègbè kan ká wá wọ títí ibi tí ìsìláàmù ti wá lọ́dọ̀ tiwa yìí ká ní ilẹ̀ lárúbáwá. báwo ni àwọn lárúbáwá náà ṣe ń ka ọjọ́ tiwọn nígbà tí ìsìláàmù ń dé bá wọn. náà kí a tó tẹ̀síwájú mo sọ pé bí ìsìláàmù nígbà tí ìsìláàmù ń dé bá wọn àwọn náà ní iyì tí wọ́n ń kà àwọn náà sì ní iyì tí wọ́n ń tẹ̀lé tí ò sí dàrúdàpọ̀ níbẹ̀. àtàwọ̀kẹ́tò àrọ̀bì bí àwọn lárúbáwá ṣe máa ń mẹ́kì àwọn ọjọ́ tiwọn àsìkò tiwọn ìgbà tiwọn inna ma yahumuna huna huwa tawqitul arab èyí tá a fẹ́ sọ ń sìn òun náà ní ká wo ti tàwọn lárúbáwá li'annahu huwa al-mu'awwal alayhi ti lárúbáwá yẹn la fẹ́ gbọ́ nísìnyí òun la fẹ́ gbára lé inda nuzulil qur'ani nítorí bẹ́ẹ̀ ni qur'ani gbàtí qur'ani ń sọ̀kalẹ̀ sí wọn lọ́dọ̀ ṣé qur'ani kọ̀ndẹ́mù ẹ̀ ni ọjọ́ tí a ń kà táwọn náà ń kà táwa náà ń kà àbí kùránì ò kọ̀ndẹ́mù àbí kùránì faramọ́. inda nuzulil qur'an falan yakfal al-qur'an tariqat at-ta'amuli lada al-arab inda hadithi an tawqiti wa hadha didan al-qur'an yastakdimu al-arab tawqiti al-ghurubi. wọ́n ní àwọn lárúbáwá àwọn máa ń lo at-tawqiti al-ghurubi báwọn ṣe ń déètì ọjọ́ tiwọn ni pé wíwọ̀ oòrùn tóòrùn bá ti wọ̀ náà máa fi ń bẹ̀rẹ̀ sí ń ka ọjọ́ tiwọn láti wíwọ̀ kíni o gùrúbì shamsi tí oòrùn bá ti ṣe kíni o tó bá ti ń wọ̀. àìsù yabda al-yawm hindal arab nítorí jẹ́ pé lọ́dọ̀ àwọn lárúbáwá ọjọ́ ò máa bẹ̀rẹ̀ tá bá fẹ́ káǹtù ọjọ́ lọ́dọ̀ tiwọn àwọn lárúbáwá yabda
al-yawmu ọjọ́ ó mọ bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn min gurubi shamsi nígbà tóòrùn bá ti wọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí counting títí wọn bí aago 7 alẹ́ nísìn tóòrùn ti wọ̀ tán ibẹ̀ náà wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí counting títí wọn láti ìgbà yẹn o tán máa bẹ̀rẹ̀ sí counting wayemtadu ila gurubiha àtàlẹ́ wọ́n wàá máa wá ka ọjọ́ yẹn láti ìgbà tí mọ́gúrúbì ti bẹ̀rẹ̀ yẹn títí tí ọjọ́ kejì tóun ó fi wá yọ títí tóun ọjọ́ kejì náà ó ṣe kíni o tí ó fẹ́ lọ wọ̀ làwọn fi ń ka ọjọ́ títí wọn nílẹ̀ lárúbáwá. ẹ rí i pé títà àwọn astronomy wọ́n ti jẹ́ kó yé wa pé àti lílọ àti bíbọ̀ rẹ̀ wọ́n ka 24 hours wọ́n mú àárọ̀ wọ́n mọ̀sán. náà àwọn tí lárúbáwá náà wá sọ wípé ọjọ́ tiwọn táwọn ń kà bí kùránì ṣe dé tán tẹ̀lé òun náà ni pé láti ìgbà tóòrùn bá ti ń wọ̀ títí di ìgbà tí òòrùn míì bá tún ṣe kíni o tó bá ti lọ ni wọ́n ka ọjọ́ kan lọ́dọ̀ tiwọn lọ́dọ̀ wọn lárúbáwá. wàyẹ̀ dà o fàlàìlù ayé sàbíkù náà yẹn ni pé ní káùntì títí wọn òru ní máa ń kọ́kọ́ wá sàbíkù náà rè òru ní ó kọ́kọ́ wá kí ọ̀sán wọn tó wá lọ́dọ̀ títí wọn. lọ́dọ̀ ẹlòmíì tílẹ̀ bá ti mọ́ ọ̀sán ní ó kọ́kọ́ wá tá bá ti rọ̀sán láwà rí òru ẹlòmíì wọ́n káǹtì ọjọ́ kan tiwọn àmọ́ lọ́dọ̀ wọn lárúbáwá òru náà wọ́n máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ kí káǹtì ọjọ́ tiwọn. tá bá wá káǹtì òru gùrúbì láti sìn sí gùrúbì ìjọ́ kejì náà tẹ́ bá wò lọ wò bọ̀ náà òun náà 24 hours tí àwọn astronomy wí lòun náà gbé sínú. ẹni tó ka títí ẹ̀ láti ìgbà tílẹ̀ ti mọ́ àbí láti aago 12 títí di aago 12 òru ìjọ́ kejì náà ó gbé 24 hours sínú. àwọn tí lárúbáwá náà tí wọ́n ṣe láti gùrúbì títí dé gùrúbì ìjọ́ kejì náà òun náà gbé 24 hours sínú. ẹ rí i pé calculation táwọn astronomy gbé kalẹ̀ òun náà la yìí ń tẹ̀lé ó kàn jẹ́ pé àwọn lárúbáwá ò gùrúbì náà fi bẹ̀rẹ̀ níka títí wọn. náà àwọn àtẹ̀síwájú wọ́n ní àlàáyàkúnà láìlú min gùrúbì shamsi ila al-fajiri òru gangan ó bẹ̀rẹ̀ láti gùrúbì tóòrùn bá ti wọ̀ títí di títí àlùfájàrí ó fi yọ òru nìkan nìyẹn. tóòrùn bá ti wọ̀ aago 7 wọ́n wá bẹ̀rẹ̀ sí ń ka òru yẹn títí tí àlùfájàrí bá wá yọ tálùfájàrí tí wọ́n bá ti yọ pé ilẹ̀ ẹ fẹ́ mọ́ òru àkọ́kọ́ wọn nìyẹn. tán bá ka òru àkọ́kọ́ wàhálà hàzà yakunu láìlò asbaku minan nahar ìyẹn náà fi mọ́ sọ pé tó òru ní mọ́ kọ́kọ́ wá kí ọ̀sán kó ṣe kíni o kó tó wá ní ọ̀dọ̀ ti àwọn lárúbáwá làdé wàhálà mọ́ rọ̀háùlì kùrọ̀há eléyìí sì ní nǹkan tí kùránì náà gbé wá fún wa pẹ̀lú àwọn ẹ̀rí ọ̀rọ̀ tá tẹ̀lé falantejida mọ́ọ̀dìhàn ìjítàmà fi ilẹ̀ ìlú wa nahar ẹ ò lè rí ààyè kan nínú kùránì tí ọ̀sán àti òru ó ti ṣe kíni o tí ó ti pàdé láàyè kan náà awìlẹ̀ àyàmù wà láyàlẹ́ àbí ká ní ọ̀sán àti òru ó ti pàdé ìlà takọ́dàmọ̀ láìlú alẹ́ nahar àfi kẹ́rì wípé most of ààyè kùránì tí kùránì fi mú wá òru ní máa ń kọ́kọ́ tì síwájú kó tó ti ọ̀sán síwájú òru ní máa ń ṣe kíni o ní máa ń tì síwájú. lápèjúwe ọlọ́run sọ fún ànábì Muhammad tó sọ pé alladina yunfikuna amwalahum àwọn ni tí wọ́n ná owó wọn ogún wọn nǹkan ní wọn bilaili wọ́n ná lọ́sàn-án wan nahari wọ́n sì ná ní bilaili wọ́n ná lóru wan nahari wọ́n sì tún ná ní ọ̀sán wọ́n ná lóru wọ́n sì tún ná ní ọ̀sán sirran wa alaniyatan wọ́n ná ní kọ̀kọ̀ ní o àti ní gbangba falahun ajiruhu inda rabbihim ọlọ́run ní ẹ̀san wọn lọ́dọ̀ wọn ẹ̀san wọn ọ̀dọ̀ ọlọ́run ní bẹ wala khawfun alayhim wala hum yazanun kò sí bẹ̀rù fún wọn kò sí ìbẹ̀rù bójú. Suratul Baqara ẹni pé àyà Kùránì yìí ó jẹ́ kó yé wa wípé bàtọ́lọ́run ó kọ́kọ́ ti ọ̀rọ̀ wá òru ló kọ́kọ́ tì wá kó tó dárúkọ ọ̀sán. nínú àwọn àyà táwọn èèyàn máa fi ṣe evidence ní eléyìí pé tán bá fẹ́ ka ọjọ́ nílẹ̀ lárúbáwá o òru ni ó kọ́kọ́ wá kí wọ́n tó ka ọ̀sán tóru bá ti wá wọn á ka ọ̀sán bí mo jẹ́ pé òru ni máa ń kọ́kọ́ ṣáájú. ìyẹn ló fà á nígbà míì níbi ọmọ bíbí àbí ọmọ nígbà tá a bá bímọ tán ní jọ̀wọ́ ni wọ́n sọ súná
fún àwọn tó máa ń ka ọjọ́ ni mò ń sọ yẹn o, fún àwọn tó máa ń ka ọjọ́ wọ́n ní ẹ jẹ́ ká ọjọ́ méje lẹ́yìn ọjọ́ méje láti ṣe súnà rẹ̀. wọ́n á wo ọjọ́ wo lọ́mọ yẹn náà bí ọmọ náà, wọ́n á wò pé wá pé alẹ́ ìní yìí ni wọ́n bí ọmọ náà nísìn, alẹ́ ìgbà tí ń sọ̀rọ̀ iná bí ọmọ náà Tuesday kan náà bí o, ó jẹ́ pé Wednesday ló bọ́ sí, nítorí pé alẹ́ yìí báyìí ní káǹtì àwọn lọ́dọ̀ wọn lárúbá, káǹtì wọn ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn. So alẹ́ yìí báyìí tó 10 la àbí tó 11 alẹ́ Tuesday ni, àmọ́ Wednesday láfi pé àní pé Tuesday Wednesday láfi mú, nítorí pé tó Wednesday ló ní òru rẹ̀ lélẹ́yìí, òru ti Tuesday tàná ni. So náà máa fi ń lò bẹ́ẹ̀, òun ni káǹtì yẹn máa fi ń wáyé fún wọ́n tó bá ti gbọ́rú ẹ̀ rí. àwọn tó bá ń ka bẹ́ẹ̀ náà àwọn rìwáyà àbí àwọn àyàtù iná máa sábà lò pé òru làákọ̀ọ́kọ́ mọ kàkà tó ka ọ̀sán. So nínú àyàtà máa mú wá nìyẹn. Nínú àyàtà tó máa mú wá ó ní pé wàhùwà lẹ́dí ja'ala lakumul layla libasan. wọ́n ní Ọlọ́run tún sọ níbòmíì pé Ọlọ́run ló ṣe òru fún yín ní tí ó mọ̀ jẹ́ ìdàbòrà fún yín, wan-nawma subatan, òrun sísùn níbi ó sì mọ̀ jẹ́ ìsinmi fún yín, wa ja'ala an-nahara nushuran, ó sì ṣe ọ̀sán ní àsìkò tẹ́ẹ̀mọ̀ dìde lọ́wọ́ à ń tẹ̀jẹ̀ tẹ́ẹ̀mù tẹ́lẹ̀ mọ́ lọ tẹ́ẹ̀mọ̀ bọ̀. ẹ rí i pé wọ́n fẹ́ mú wa pé òru lọ́lọ́run kọ́kọ́ dárúkọ kó tó dárúkọ ọ̀sán. So bí àyà Kùránì ṣe wá òun ni àwọn èèyàn náà wá fi ń gbé síbẹ̀. àwọn àyà míì wà tó yẹ pé ọ̀sán ló dárúkọ o, ó dárúkọ ọ̀sán bòmí kó tó dárúkọ òru, ó dárúkọ ọ̀sán bòmí kó tó dárúkọ òru. fún àwọn tó bá mú ọ̀sán àwọn míì máa ń mú yẹn gẹ́gẹ́ bí evidence pé níbòmí náà ó dárúkọ ọ̀sán kó tó dárúkọ òru tiẹ̀. àmọ́ níyì tó fẹsẹ̀ rinlẹ̀ jù ó ní pé òru ní máa ń kọ́kọ́ wá kí làákọ́kọ́ ká tó ka ọ̀sán. wàjálínà bainahum wa bainal qura. bẹ́ẹ̀ so àyà tó wá sọ̀rọ̀ lórí eléyìí àyà yẹn pọ̀ púpọ̀ tí Kùránì mú wá pé òru ní máa ń kọ́kọ́ wá. bákan náà taqsimul yawma wal wasaif, ìwà tẹ̀lé kíkà ti lárúbáwá yìí pé báyìí náà wọ́n ṣe ń ka tiwọn, ìka títí wọ́n ní wọ́n fi ń ka ọjọ́, àmọ́ ìyẹn kọ́ ni kíkà. Ọlọ́run ó sẹ̀dì yẹn sí wa láàrin káwa lè máa lò yíhun. ṣé kíkà yẹn náà ló wá ṣe déédéé tọ̀dọ̀ Ọlọ́run bí? kíkà báwa ṣe ń kà yẹn tá a ka òru kan, tá a ka ọ̀sán, tá a fi ṣe ọjọ́ kan, àbẹ́ni tí ó ka ọ̀sán ló kọ́kọ́ kà ní o tó sì wá ka òru tó fi ṣe ọjọ́ kan, àbẹ́ni tí ó ka 12 to 12 tó fi ṣe ọjọ́ kan ni, àti kínní àti kejì àti kẹta. ṣé kíkà yẹn ṣé bẹ́ẹ̀ náà ni ló ṣe rí lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala? láàárín wa láyé ń bí ni kíkà yẹn ti wá. láàárín wa láyé ń bí bá a ṣe ń kà á nìyẹn, ó yàtọ̀ sí kíkà àtọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala. nítorí pé Ọlọ́run jẹ́ kó yé wa kí ànábì wa Muhammad tó dé, ká ànábì wa Muhammad tó dé, ká ànábì tó ṣàlàyé kinní yìí, Ọlọ́run ti sọ àsọọ́lẹ̀ rẹ̀ pé tó ọjọ́ lọ́dọ̀ tòun Ọlọ́run ó yàtọ̀ sí ọjọ́ tiwa. ọjọ́ tiwa ni a wí bọ́n ṣe ń kà á nìyẹn. èyí táwọn astronomy gbé kalẹ̀ ni o, àbí táwọn lárúbáwá náà gbé kalẹ̀ òru àtọ̀sán ni o, gbogbo ìtabáwo lè kà gbogbo ẹ̀ náà yìí ń rotate lábẹ́ 24 hours to make a day ni. àmọ́ 24 hours to make a day tá a pè ní èdè yẹn, ṣé bẹ́ẹ̀ náà ló ṣe ní lọ́dọ̀ Ọlọ́run Allah pé 24 hours ní èdè lọ́dọ̀ Ọlọ́run náà níbí? káànábì wa Muhammad sallallahu alaihi wasallam, káànábì tó dé Ọlọ́run sọ sínú ìwé tó ṣáájú tá à ń pè ní Bíbélì, káànábì wa Muhammad tó dé ni pé òun náà jẹ́ kó yé wa pé nínú ìwé Peter 2 Peter chapter 3 verse 8 pé ọjọ́ táwa ń kà yẹn kọ́ lọ́jọ́ tó wà lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala. ó ní 2 Peter chapter 3 verse 8 ó ní but do not forget this one thing, dear friends. Do not forget this one thing, dear friends. ó ní with the Lord a day is like 1,000 years. ẹ mọ̀ wo kánábì tó dé nìyẹn o, kí Kùránì tó wá ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wa. Bíbélì jẹ́ kó yé wa wípé àmọ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wa ọba àlékè ọlá
ọjọ́ kan lọ́dọ̀ títí ẹ̀ kì í ṣe 24 hours mékèdè táwa ń kà yìí o. Ó ní pé 1,000 years lọ́lọ́run fi sọ ọjọ́ kan lọ́dọ̀ tiẹ̀. 1,000 years nínú Bíbélì. Nípò míì ó tún jẹ́ kó yé wa in the book of Psalm chapter 90 verse 4. Òun náà sọ tiẹ̀ pé ó ní nígbà tí Moses ń gbàdúrà, a man of God, ó ní Moses náà ń gbàdúrà nínú Psalm pé for 1,000 years in your sight are like a day. Ó ní Ọlọ́run lọ́dọ̀ rẹ 1,000 years kí náà ń pe 1,000 Yorùbá, ẹgbẹ̀rún ọdún kan lọ́dọ̀ rẹ Ọlọ́run ó dà gẹ́gẹ́ bí ọjọ́ kan ni. Ká Ànábì wa Muhammad tó dé ni Mósè ti ń sọ eléyìí nínú àti ìkànnì Bíbélì náà pé wọ́n gbà wípé lọ́dọ̀ Ọlọ́run ọjọ́ kan ti tiẹ̀ kì í ṣe ọjọ́ 24 hours mékèdè, it's 1,000 years. Ló wá jẹ́ kó yé wa wípé àṣé kíní tí ìròrí tá ń kà nínú Bíbélì àti nínú Kùránì tí Bíbélì jẹ́ kó yé wa wípé in the book of Exodus chapter 20 verse 11 tó ní kíni o, ó ní for in 6 days the Lord made heaven and the earth and the sea and all that in them, but he rested on the 7th day. Gbólóhùn kan tẹ̀ mọ́ sọ wípé Ọlọ́run dá gbogbo tí ń bẹ nínú ayé ní odindi ọjọ́ mẹ́fà. Àwọn máa rò wípé nínú àgbọ́yé pé ọjọ́ mẹ́fà tá a máa ń kà ní 24 hours mékèdè yẹn lọ́lọ́run lò láti fi dá gbogbo àgbáńlá ayé. Tá bá ń rò bẹ́ẹ̀ àti ṣe mistake. Kíkà ọ̀dọ̀ ti àwọn èèyàn ó ní ti 24 hours mékèdè. Àmọ́ kíkà ọjọ́ kan lọ́dọ̀ Ọlọ́run ó ju 24 hours èdè lọ. Bíbélì jẹ́ kó yé wa ká Ànábì tó dé pé ìjọ́ kan lọ́dọ̀ Allah ọjọ́ mélòó ló pé o 1,000 years ni. Gbogbo bó ṣe ṣàlàyé nínú Genesis fún wa pé Genesis o ọjọ́ kan Ọlọ́run dá kínní ó wí báyìí bó ṣe ṣàlàyé gbogbo ẹ̀ fún wa nínú Genesis yẹn pé ọjọ́ kínní Ọlọ́run dá heaven àti ilẹ̀, ó dá ìmọ́lẹ̀ ó dókùnkùn, ọjọ́ kejì ó tún dá sky, ó dá òru, ó dá ìmọ́lẹ̀, ọjọ́ kẹta ó dá ilẹ̀ tó gbẹ. Bí Bíbélì ṣe mú wà ní tó wá tó ọjọ́ kìíní ọjọ́ kejì títí ọjọ́ mẹ́fà fi pé according to Exodus yẹn á jẹ́ pé ọjọ́ mẹ́fà yẹn kí Kùránì náà tó dé Bíbélì náà ti jẹ́ kó yára pé ọjọ́ mẹ́fà lọ́lọ́run lò. Àmọ́ ọjọ́ mẹ́fà yẹn kì í ṣe ọjọ́ táwa ń lò nínú ayé, kì í ṣe 24 hours táwa ń lò nínú ayé. Nígbà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbà tá Ànábì náà wá dé, Ànábì ló tún wá ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún wa wípé in tí Bíbélì sọ pé tá bá mú ọ̀rọ̀ nu Bíbélì tó bá ṣe dídí tí Kùránì sọ la mọ́ fi ń sẹ̀rí ọ̀rọ̀ fún ẹni tó lọ́gbọ́n tó lóye tó ní làákàyè. Kódà Kùránì jẹ́ kó yé wa wípé bàbá sọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ sọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú ẹni tó ní rẹ́fẹ́rẹ́nsì. Ẹni tí ò bá ní rẹ́fẹ́rẹ́nsì ẹ̀sìn ìyẹn bá jókòó dáálọ́gì ẹ̀sìn, nítorí pé ìròrí tí ó mọ̀ gbé wá ìròrí tí ó mọ̀ tako làákàyè ni. So ẹni tó bá ní ìwé gẹ́gẹ́ bí ìwé tán gbàgbọ́, gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe gba Bíbélì gbọ́ gẹ́gẹ́ bí ìwé òfin nísìn, so wọ́n ṣe bá sọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn. Ó yàtọ̀ sí ẹni tí ò níwèé rárá. Sẹ́ni tí ò níwèé rárá kí lẹ fẹ́ mọ bá a sọ tó ní àwọn jogún ilé látọ̀dọ̀ bàbá àwọn ni ẹ̀sìn àdáyébá gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ́ ń kílèmù bó tẹ́ pé ìsìlámù lẹ̀sìn àdáyébá. So gbogbo orú àwọn yẹn wọn ò ní rẹ́fẹ́rẹ́nsì tá fẹ́ rí fa àwọn sí tá bá ń bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn. Irú àwọn yẹn bọ́n ṣe wà yẹn sìn àwọn ò ní kinní kan méjì pé tẹ́ bá kàn ń bá wọn sọ̀rọ̀ ẹ̀ ń dára yín láàmú ni, nítorí pé tí wọn tán ṣe ń yà yín ó yàtọ̀ sí ìtàn ṣe ní Ghana, ìtàn ṣe ní Ghana yàtọ̀ sí ìtàn ṣe ní Amẹ́ríkà. Àwọn gbogbo ẹ̀ náà adé pé wọ́n ní ẹlẹ́sìn kan náà pé wọ́n ṣe mùsùlùmí wọ́n ṣe kìrìsẹ́nì àmọ́ ẹlẹ́sìn tibí ni wọ́n, ẹlẹ́sìn tibí tán pé wọ́n ní rẹ́fẹ́rẹ́nsì gbogbo wọn bára wọn ìjọ wọn ìròrí wọn ò lọ́bà kan náà nítorí pé wọ́n níwèé. So tẹ́ bá fẹ́ bá gbogbo àwọn yẹn sọ̀rọ̀ ẹ̀sìn nígbà tí yẹn kàn ń champion ru wọn ni ilẹ̀ ń popularize ru wọn àyẹ̀wò ìsẹ́ni tí yẹn ń dá lóun lọ títí. Àmọ́ tó bá níwèé ẹ̀sìn ẹ lè bá ṣe dialogue tẹ́ pé ṣàkíyèsí
tí ó ní ó lè ríṣẹ́ kí ni o tí ó lè tara àwọ̀ yẹn tí ó sì làákàyè tí ó gbà fọlọ́ tí ó gbà fún ànábì wa Muhammad. Náà nígbà tí ànábì wa Muhammad wá dé sallallahu alaihi wasallam ọlọ́run wá jẹ́ kó yé ànábì náà pé náà ààyè tó pọ̀ pé Allahu alladhi khalaqa samawati wal ardi pé ọlọ́run ọba àlékè ọlá ó dá sánmọ̀ àti ilẹ̀ àti kan tí bẹnu sánmọ̀ wà máa ń ba ìnáwó mọ̀ tí ń bẹ láàrin méjèèjì yẹn fi sittati ayami ọjọ́ mẹ́fà ni o. Bí bíbélì ṣe pè lọ́jọ́ mẹ́fà náà ni kùránì pè ní ọjọ́ mẹ́fà. Ibi tí kùránì wá pè lọ́jọ́ mẹ́fà ni kì í ṣàyè kan kì í ṣàyè méjì láti fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ pé ọba tá à ń wí yìí ọ̀nà mẹ́fà. Ó sọ ní Quran 32 verse 4 and 6. Ó tún sọ ní Quran 10 verse 5. Ó tún sọ ní Quran 10 verse 3. Quran 7 verse 54. Quran 25 verse 59. Ó tún sọ ní Quran 50 verse 38. Quran 57 verse 4. Quran 11 verse 7 àti Quran 41 verse 9. Pé ọlọ́run ọba àlékè ọlá pé ó dá gbogbo ayé àti tí ń bẹnú ẹ̀ ti sánmọ̀ àti ilẹ̀ fún ọjọ́ mẹ́fà ni. So ọjọ́ mẹ́fà ọlọ́run tọ́lọ́run wá sọ tó ṣe déédéé tí bíbélì sọ náà ni kùránì náà gbé wá. Ó wá ní ọjọ́ mẹ́fà tó ń wá pé nì gẹ́gẹ́ bíbélì tún ṣe wá confam ni pé ọjọ́ kan ọlọ́run òun ni a thousand year títí wa níbí báyìí. That is to say tábà ní ká wo ọjọ́ tọ́lọ́run fi dá sánmọ̀ àti ilẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run ní mẹ́fà lọ́dọ̀ àwọn èèyàn àáka 6,000 days àáka kí ni o 6,000 days lọ́lọ́run fi dá gbogbo tí ń bẹ ní sánmọ̀ àti ilẹ̀ 6,000. Bẹ́ẹ̀ ni ìgbà tẹ́ pé ó sọ wípé ọlọ́run náà ló jẹ́ kó yé wa wípé ní Quran 32 verse 4 ó ní fi yaomi kana mikidaru alfin sanati ọjọ́ kan lọ́dọ̀ tòun ọlọ́run ó dàbí 1,000 years ọjọ́ tiwa táwa ń kà. So 1,000 ọjọ́ kan 1,000 ọjọ́ míì 1,000. So ọjọ́ mẹ́fà tọ́lọ́run lò yẹn á jẹ́ pé 6,000 lọ́lọ́run fi dá 6,000 days lọ́lọ́run fi dá gbogbo tí ń bẹ sánmọ̀ àti ilẹ̀. With our calculation 6,000 days lọ́lọ́run fi dá gbogbo tí ń bẹ ní sánmọ̀ àti ilẹ̀ 6,000 lólò ní kántì ọ̀dọ̀ tiwa lọ́dọ̀ tọ́lọ́run ló jẹ́ ọjọ́ mẹ́fà. So kí ẹ̀wọ̀n mọ nírò rí ní pé ńgbà tọ́lọ́run pé ọjọ́ mẹ́fà ẹ̀ wọ́n wá ń ka Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. Wọ́n wá ní bí ìtàbùrẹ̀ rákà tí wọ́n ní ìjọ Monday ó dá nǹkan báyìí, Tuesday ó dá nǹkan báyìí, Wednesday ó dá nǹkan báyìí. Wọ́n sì gbé irọ́ wọ́n sì lẹ́mọ́ Ọlọ́run lẹ́sẹ̀. Monday àbúrò rẹ̀ ka Monday ó ka Tuesday, Wednesday, Thursday, Friday ó dẹ̀ tó ka ti Saturday mọ́lú wọ́n fi ka 7 days nínú Muslim ẹ̀wùn kan bẹ̀rù. Bẹ́ẹ̀ sì ni Ọlọ́run sọ wípé èdè lọ́dọ̀ tòun 1,000. That is to say tí ẹ bá ṣe calculation rẹ̀ ọjọ́ tọ́lọ́run fi dá gbogbo sánmọ̀ àti ilẹ̀ gbogbo ẹ̀ o 6,000 days lọ́lọ́run lò lọ́dọ̀ counting tàwọn ènìyàn àmọ́ lọ́dọ̀ ti tiẹ̀ ní 6 days. Pẹ̀lú kíni pẹ̀lú gbólóhùn kún fàyà kún lọ́lọ́run fi dá. So àwọn tó wá jẹ́ alátakò ẹ̀sìn wọ́n wá kúrò lórí ọ̀rọ̀ yìí tí bíbélì sọ tí kùránì náà jẹ́rìí sí. Wọ́n wá lọ wáyà kanu kùránì kẹrìm láti máa rọ bẹ̀rẹ̀ rẹ̀ pé there is a contradiction in the Quran. Wọ́n ní bí kíni wọ́n wá wo contradiction tó fẹ́ mí wọ́n wá fẹ́ mú bí méjì kan wá nípa àwọn calculation tá à ń sọ yìí. Calculation àkọ́kọ́ tí wọ́n pè ní contradiction gẹ́gẹ́ bí wọ́n ṣe yí àwọn lọ. Wọ́n ní Quran 41 verse 9 pé ńgbà tọ́lọ́run ka days ńbẹ̀ yẹn á jẹ́ pé Ọlọ́run ka 8 days. Ọlọ́run ka kíni o 8 days kì í ṣe 6 days mọ́. Quran 41 verse 9. So fún wọn tó jẹ́ compare mọ́ ìkan dẹ̀ ńlá ká èrú tó bá lọ wáyà Kùránì Kẹrim tí Kùránì jẹ́ kó yí wa ńbẹ̀ ni pé ọjọ́ àkọ́kọ́ tọ́lọ́run bá dá Quran 41 verse 9 Ọlọ́run ní kíni o òun dá ilẹ̀ ẹlẹ̀ fún ọjọ́ méjì yaumain. Nígbà tó tún wá di Quran 41 verse 10 yẹn
Ọlọ́run tún wá tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ilẹ̀ náà lọ́lọ́run bá wa sọ̀rọ̀ lé lórí pé ilẹ̀ tóun dá fúnjọ́ méjì yẹn ó ṣẹ̀ṣẹ̀ tún wá fi àpáta sórí ilẹ̀ yẹn ó bàrákà rẹ̀ ó bless ẹ̀ ó pàṣẹ fún yóò kó mọ wu gbá kó mọ wu àwo ní ìtúyẹ pé continuation ọjọ́ méjì yẹn tọ́lọ́run ti ń bá bọ̀ náà lọ́lọ́run wà padà pé tó títí tó fi wá di ọjọ́ kẹrin so a jẹ́ pé ilẹ̀ àti tí ń bẹ lórí ẹ̀ tọ́lọ́run bless ni ọjọ́ mẹ́rin ló gbàgbákò ó ṣẹ̀ṣẹ̀ wá tẹ̀síwájú ní Quran 41 verse 11 and 12 ó wá ní ṣe wá rí ọjọ́ méjì tó kù Ọlọ́run bá lóun fi wá dá sánmọ̀ àti gbogbo tí ń bẹnu sánmọ̀ so tabaka méjì àti méjì tó fi kún ìkejì àti méjì kẹta mélòó ló fún wa ó fún wa mẹ́fà so tó bá rí àwọn alátakò ẹ̀sìn tán bá lọ síbi calculation yẹn wọ́n fẹ́ mọ̀ fi da àwọn ẹlòmíì lórí irú àwọn ní ọ̀rọ̀ òye àwọn ní èdè òye àwọn ní wọ́n fẹ́ wá ọ̀rọ̀ níbi tí ò ti sọ̀rọ̀ so ntọ́lọ́run sọ ń bẹ̀ ni pé Ọlọ́run bọba àlékè ọlá ó sọ̀rọ̀ ilẹ̀ ẹlẹ̀ ó sì tún kọ̀ntínú ọ̀rọ̀ lẹ́lẹ̀ yẹn sísọ ní fásì tó tẹ̀lé pé nígbà tí ó máa di ọjọ́ kẹrin ló parí títí ilẹ̀ àti tí ń bẹ lórí ilẹ̀ ìgbà tí ó di ọjọ́ kejì míì ó ṣẹ̀ṣẹ̀ wá sí ti sánmọ̀ àti tí ń bẹ nu sánmọ̀ ó sì pé kíni ó pé mẹ́fà báyẹn so gbogbo nǹkan wọ̀nyí ni mùsùlùmí láti gbọ́yé mùsùlùmí láti mọ̀ pàtàkì jùlọ wọ comparative ìwọ tó jẹ́ compare ó láti gbọ́ gbogbo kíní yìí náà yìí pé nǹkan tí Ọlọ́run bọba àlékè ọlá sọ òun lélẹ́yìí ọjọ́ kan wájú Ọlọ́run 1000 years ni ọjọ́ mẹ́fà tọ́lọ́run fi dá sánmọ̀ àti ilẹ̀ lọ́dọ̀ calculation àwọn èèyàn kì í ṣe Monday Tuesday Wednesday Thursday Friday táǹkà yẹn o because ìyẹn 24 hours la fi ń kà yẹn lọ́dọ̀ tiwa àmọ́ títọ̀dọ̀ Ọlọ́run gangan 1000 yẹn ló jẹ́ lọ́dọ̀ tiwa tó jẹ́ pé 6000 ni ọjọ́ kan jẹ́ lọ́dọ̀ Ọlọ́run 1000 lọ́jọ́ kan jẹ́ lọ́dọ̀ Ọlọ́run 1000 days táwa ń kà lọ́jọ́ kan lọ́dọ̀ Ọlọ́run so tọ́lọ́ bá lóun fijọ́ mẹ́fà òun fi dá gbogbo sánmọ̀ 1000 mẹ́fà ló ń jẹ́ bẹ́ẹ̀ 1000 mẹ́fà 6000 ní jẹ́ bẹ́ẹ̀ kọ́lọ́n kó gba ní ìbàdàn ṣé wá rí nínú àwọn tó tún wá ń takò ẹ̀sìn wọ́n tún wá mú ọ̀rọ̀ kan wá tó yẹ pé ìwọ tó jẹ́ mùsùlùmí tó yẹ kó o gbọ́yé ìwọ tó jẹ́ kọ̀ǹpárà náà ó yẹ kí wọ́n náà gbọ́yé ká má fi mọ́ dẹ̀ lórí irú ọ̀rọ̀ tán tún mú wá òun náà ni ọ̀rọ̀ tí wọ́n sọ wípé nígbà tí Kùránì tí wọ́n á sọ pé ọjọ́ kan 1000 ní lọ́dọ̀ Ọlọ́run bá mú fóònù yẹn pé ọjọ́ kan 1000 ló jẹ́ 1000 days tiwa ló jẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n tún wá lọ àyà míì tán tún wá lọ ó ní àwọn wá tún lọ àyà kan tó sọ̀rọ̀ nípa kíni tó sọ̀rọ̀ nípa bọ́lọ́run ọba àlekẹ́lá ṣe calculation tó mú kíni wá tó mú 50 wá pé 50,000 years calculation tó ṣe kíni o tọ́lọ́run ti lò 50,000 years wọ́n wá ní ọjọ́ kan lọ́dọ̀ Ọlọ́run ṣé 1000 years ni àbí 50,000 years wọ́n tún fẹ́ fi yẹn da àwọn èèyàn lórí irú láwọn tó ń takò ẹ̀sìn tán jẹ́ pé ọ̀tẹ̀ ẹ̀sìn wọ́n sì mọ̀ pé tí kúrò Ọlọ́run gbé fànẹ́bù wa Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run ti perfect ẹ̀ Ọlọ́run ti ṣe kíni o ó ti perfect ẹ̀sìn yìí so gbàtà wọn mú ọ̀rọ̀ yẹn wá nígbà tí wọ́n mú ọ̀rọ̀ náà wá pé Kùránì sọ fún wa wípé 50 years 50,000 years ni àwọn màláíkà ọmọ fi lọ bá Ọlọ́run 50,000 yẹn báwo la ti fẹ́ correlate ẹ̀ mọ́ 1000 years àwọn tó jẹ́ ọ̀tẹ̀ ẹ̀sìn àwọn fásitì yìí náà mọ́ sábà mú wa fún wọn tó bá jẹ́ ọmọ ìyá ẹ̀sìn tó yẹ kó o mọ̀ òun náà sì ni àwọn nǹkan wọ̀nyí ṣé wá rí ọ̀rọ̀ tán mú wá yẹn ẹ má jẹ́ kó ṣe yín ní kàyéfì bí kò ṣe wípé tẹ́ bá lọ wọnú bíbélì gangan òun náà jẹ́ kó yé wa wípé àyà tí Kùránì tán mú wá yẹn
ìyẹn ń sọ̀rọ̀ nípa ní tí ó ṣẹlẹ̀ níjọ́ gbéǹde alkiyama. Ní tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ gbéǹde alkiyama òun ni àyà yẹn ń sọ. Àwọn wá lọ mú wá, wọ́n á fẹ́ mọ fi wé ní tásìkò rẹ̀ ò tí ì tó nísìn, wọ́n á fẹ́ mọ fi wé ní tí Ọlọ́run bá sọ pé ọjọ́ kan lọ́dọ̀ òun 1000 years ni. Wọ́n wá ní contradiction ni. Kì í sì ṣe contradiction kọ́ rárá bó ṣe wò ó mọ́. Ọjọ́ kan lọ́dọ̀ Ọlọ́run, ọjọ́ kan tọ́lọ́run fi ń ṣe ìdájọ́ pé ó yá mo wà ní sánmọ̀, kò sánmọ̀ lọ́lọ́run wà kan tí ó mọ̀ ṣe yudabiru amra, tí ó mọ̀ coordinate ọ̀rọ̀. Ẹ jẹ́ sáré ṣí kìíní, tí ó mọ̀ coordinate ọ̀rọ̀, kí coordinate tí ó máa coordinate ọ̀rọ̀ fún àwọn èèyàn náà. Ọlọ́run ọba àlékè ọlá ó sọnù àyá Qur'an Karim pé ta'rujul malaika wa ruhu ilayhi fi yawmin kana miqdaruhu 50,000 sanatan. Wọ́n wá lọ sínú Suratul Ma'arij. Suratul Ma'arij. Suratul Ma'arij tán bá lọ bẹ̀. Verse tẹ́ bá lọ kà verse láti verse 1 down to 10 ní àyà yẹn. Wọ́n wá lọ mú jáde pé Ọlọ́run sọ wípé sàálà sáìlú ń bí àzábìn wákìn lil káfìrínà. Ọlọ́run bá ọ̀rọ̀ ọ bọ̀ pé olùbèrè kan béèrè nípa ìyà tí ó ṣẹlẹ̀ níjọ́ gbéǹde alkiyama sáwọn kèfèrí. Wo bọ́rọ̀ ẹ ṣe ń bọ̀ o nípa ìyà tí ó ṣẹlẹ̀ sáwọn káfìrí tó bá rí níjọ́ gbéǹde alkiyama. Kọ́lù mọ̀ pé ọjọ́ tí ó ṣẹlẹ̀ lálkiyama ni wọ́n ń sọ fún wa ń bẹ̀ yẹn. Alkiyama sì tí ì dé, àmọ́ bí ó ṣe rí, bí lẹ́ǹtì ọjọ́ yẹn ó ṣe rí ni àyà ti Ma'arij yẹn. Wọ́n wá ní fi yawmin kana miqdaruhu 50,000 sanati. Ó wá ní laysa lahu dafi'un minallahi zil Ma'arij. Nígbà yẹn ọjọ́ gbéǹde alkiyama yẹn, sẹ́yìn pé wọ́n sọ pé ọjọ́ gbéǹde alkiyama nígbà tí Ọlọ́run ọba àlékè ọlá sánmọ̀ ti kúrò ńbẹ̀, òòrùn ti kúrò ńbẹ̀, òṣùpá ti kúrò ńbẹ̀, gbogbo nǹkan tá a fi ń ṣe òǹkà títí wa yìí ti kúrò ńbẹ̀, kò sí ilẹ̀ mọ́, kò sí kankan mọ́, gbogbo èyí táwọn òye ti kúrò ńbẹ̀, Ọlọ́run ti pa wọ́n run. Ọlọ́run wá ní lẹ́yìn ìgbà tóun bá ti wá pa gbogbo kinní yẹn run náà, àwọn màláíkà ẹ̀sìn pé Ọlọ́run ọba àlékè ọlá al-ufuku ló wà, òkè ló wà, kì í sókè ti sánmọ̀ táwọn òye o. Ibi tí Ọlọ́run ọba tún wà tán bá lókè al-ufuku al-a'la, ibi tó jìn lókè ló wà. Wàhùwà istawa ala al-arshi, tó jókòó sí orí al-arashi rẹ̀ náà. Wọ́n wá tí wọ́n ti jọ ọjọ́ yẹn, ọjọ́ gbéǹde alkiyama yẹn tọ́lọ́run ti destroy gbogbo àwo. Àwọn màláíkà ń jọ yẹn ní ta'rujul malaikatu wa ruhu ilayhi. Àwọn màláíkà àti màláíkà Jibrilu tó ń pè ní rúhù, wọ́n máa ṣe kí ni o, wọ́n máa gun òkè lọ bá Ọlọ́run níjọ́ yẹn. Wọ́n máa gun òkè, tó bá wá ń gun fi yawmin, ọjọ́ yẹn tí gbogbo wọn gun òkè lọ bá Ọlọ́run yìí, ọjọ́ yẹn ọjọ́ gbéǹde alkiyama tí ò sí kankan mọ́. Ọlọ́run wá ní kana miqdaruhu 50,000 sanati. Ọjọ́ yẹn in fact measure rẹ̀, òdiwọ̀n rẹ̀ yóò dà gẹ́gẹ́ bí 50,000 years ni. Lẹ́ǹtì ìjọ yẹn yóò dà gẹ́gẹ́ bí kíni o 50,000 years. Ẹ wòye màláíkà tó fẹ́ gòkè lọ bọ́lọ̀, ẹ wòye màláíkà tí ó mọ̀ gbéra. Ẹ má gbàgbé pé a sọ wípé nínú àwọn ẹgbàwọ́ kan, ẹ wòye màláíkà, ẹ wòye èèyàn, gbogbo èèyàn kọ̀ọ̀kan ló ní màláíkà méjì tí ń sọ. Màláíkà ọ̀tún, màláíkà òsì. Ẹ wòye màláíkà tó òǹkà màláíkà ju òǹkà èèyàn lọ, fíìfì ní gbogbo ọ̀nà.
ẹ wo àdìsí kan tá a máa ń kà tán ní iye màláíkà tó bá jáde lójúmọ́ tán wọ Baitul Mamur iye báyìí lọ́mọ wọbẹ̀ lójúmọ́. Àwọn tó bá dẹ̀ wọbẹ̀ náà màláíkà yẹn mi ò tún jáde mọ́ ó dijọ́ gbé dàlùkìyàmù. kẹ́lẹ́ mọ̀ wípé òǹkà màláíkà ó ju tàwọn èèyàn lọ. So tó bá dijọ́ ọjọ́ yẹn tọ́lọ́n ti destroy tó jọ́ gbé dàlùkìyàmù ọjọ́ tọ́lọ́n ti wó ilé tó ti wọlé àwọn màláíkà ń máa gòkè lọ bọ́ Ọlọ́run ní ufukul àlá tọ́lọ́run wà. Ìwà lọ síbi tọ́lọ́run wà ń máa lọ lẹ́yọ kọ̀ọ̀kan ń máa gòkè lọ Ọlọ́run wá ní lẹ́ǹtì ọjọ́ yẹn ó dà gẹ́gẹ́ bí 50,000 years ni ntọ́lọ́run bá sọ ń bẹ̀ nìyẹn o. Àwọn tí ìkórìíra ẹ̀sìn ń bẹ lọ́kàn wọn ìmí wa mú yẹn dání yóò máa fi takò wọ mùsùlùmí pé Ọlọ́run pé ọjọ́ kan pé distance ọjọ́ yẹn tó dàbí 50,000 years mi báyìí ó tún wá sọ ń bò míì pé ọjọ́ míì ọjọ́ kan lọ́dọ̀ òun Ọlọ́run 1,000 years ni. Kò mọ̀ wípé ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyámọ̀ ni Ọlọ́run lè fà sí pé táwọn màláíkà ọmọ gòkè lọ bóun tẹ́pẹ́ lẹ́ǹtì ọjọ́ ọmọ di 50,000 years ìyẹn ti ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyámọ̀ nìyẹn. But títí eléyìí kì í ṣe ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyámọ̀ counting normal counting Ọlọ́run gangan nìyẹn. Báyìí ti ń jáyé báyìí tálìkìyámọ̀ ò tí ì dé counting tó Ọlọ́run nìyẹn bọ́lọ́run ti ń count ẹ̀ nìyẹn. Bó ṣe ń láìgbà tó ti dáyé àlìkìyámọ̀ ò tí ì dé láìgbà tó ti dá ayé náà ni ó ti mọ̀ pé yes ọjọ́ kan lọ́dọ̀ òun ní 1,000 years táwa ń kà bó ṣe ń kà nù àmọ́ bá jẹ́ ọ̀gbìn àlìkìyámọ̀ tọ́lọ́run bá ti destroy gbogbo nǹkan tán táwọn màláíkà máa gòkè lọ bọ́ lọ́hùn ni wọ́n mọ̀ lò bí 50,000 years tẹ́pẹ́ lẹ́ǹtì ẹ̀ ó dàbí 50,000 years. Ìtò wà ní àyà méjèèjì yẹn nìyẹn. Kò sí contradiction kankan bó ṣe wó mọ́. Ẹ máa jẹ́ kó ń parọ́ fún yín ẹ wá wò ó kẹ́lẹ́ mọ̀ pé mo ní Ọlọ́run ọba àlá ààyè tó wà òkè sánmọ̀ lọ́lọ́run wà fi ufukul àlá sánmọ̀ lọ́lọ́run wà. Ọlọ́run jẹ́ kó yọ anu Qur'an Karim ó ní Ar-Rahman alal arshi istawa kì í ṣe sánmọ̀ eléyìí tẹ́ ń wò yìí ibi tó jìn nínú lọ́run kì í ṣe sánmọ̀ tá à ń wò yìí tó lórùn tó lóṣùpá kẹwàá ká distance yẹn ká wo màláíkà tó fẹ́ lọ. Ó wà níbi tọ́lọ́run wọn bàbá àlékè ọlá wà orí àlè àràsí rẹ̀ tó wà sí àkùrùsí yòó samawati wal ardi ibi tọ́lọ́run bá yẹn jókòó sí kẹlẹ̀mú pé àyè tó jìn ni. Ọlọ́run ní àga yẹn fún ara rẹ̀ tó jókòó sí yẹn ó fẹ̀ ju sánmọ̀ àti ilẹ̀ẹ́lẹ̀ lọ. Ẹ lè mọ̀ pé àyè tága yẹn wà tí àlẹ́ àràṣẹ Ọlọ́run ń bẹ ó fẹ̀ ju sánmọ̀ ṣebí inú sánmọ̀ àti ilẹ̀ẹ́lẹ̀ làwa ti ń sáyé ó fẹ̀ ju sánmọ̀ àti ilẹ̀ẹ́lẹ̀ so òkè tọ́lọ́run tún lọ place yẹn sí òkè lọ́ọ̀ ni títóbi Ọlọ́run wà sí àkùrùsí ìhù samawati wal ardi ó ju sánmọ̀ àti ilẹ̀ lọ. Ó ṣe so ọ̀dọ̀ nílẹ̀ gbogbo àwa bíbà rẹ̀ sánmọ̀ àti ilẹ̀ làwa láàrin wa là ń ka déèsì tí tọ̀dọ̀ Ọlọ́run bóun ọjọ́ kan ti 1,000 years ti wà ní 1,000 days. Wàkánà arshuhu alal mai kódà Ọlọ́run tún jẹ́ kó yíwa wípé nínú Kùránì Kẹ́rìm pé àlàáràṣí tí òun jókòó sí ní orí omi gan ló tún wà orí omi ló tún wà títóbi Ọlọ́run. Sánmọ̀ lókè tí Ọlọ́run ọba àlékè ọlá ń bẹ ní tó ju sánmọ̀ àti ilẹ̀ táwa ń wò yìí lọ. Àlàáràṣí rẹ̀ níbi tó wà lókè tó wà ní ó tún ní lórí omi tún ni. Abájọ òjò mọ́ ń rọ̀ a máa bẹ̀rẹ̀ pé bolomi ti ń wá omi yóò máa bọ́lẹ̀ láti sánmọ̀ títóbi Ọlọ́run ni náà nà zálì nínú ọ̀nà máa ń ṣe ìzálù máyì látòkè ọ̀nà máa ń ju omi yẹn lẹ̀ látòkè kọlu mọ̀ pé àlàáràṣí yẹn orí omi gan ló tún wà. Wakana arshuhu alal mai in the book of Psalm chapter 115 verse 3
òun náà sọ pé our God is in heaven, our God is in heaven. Ọlọ́run wa Allah tá ń wí níbo ló wà? Ó ní fi sàmẹ́ fili ufukule ahala, ó ní sánmọ̀ ló wà, kì í ṣe sánmọ̀ ilé ìdákan. Nítorí pé sánmọ̀ lédè Lárúbáwá òkè, above, heaven, ìtumọ̀ heaven náà ní pípé òkè. So kí àwọn màláíkà máa gùn lọ kọ́mọ lọ bá ọjọ́ tí wọ́n ṣiṣẹ́ yẹn tí ò sí sánmọ̀ gbogbo yìí mọ́, ọlọ́ni lẹ́ẹ̀tìjọ́ yẹn 50,000 years ni títóbi Ọlọ́run. Jésù náà rí tó bá fẹ́ gbàdúrà nínú ìwé Matthew, ó ní our Father who art in heaven. Ẹ pé ibi tọ́lọ́run wà òkèkè tó wà yẹn sánmọ̀ ni al-ufukul a'la. So ọmọ arábìnrin kan wá bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, àwọn èèyàn ní kétò, wọ́n ní arábìnrin yìí ìgbà kan wo kan, wọ́n ní níbo lọ́lọ́run wà? Ta lèmi Ànábì? Ó lá Ànábì, ó ní òjíṣẹ́ Ọlọ́run ni ẹ́. Ó wá níbo lọ́lọ́run wà? Ó ní fi sàmẹ́. Ó ní ìtumọ̀ ní pétò òkè lọ́lọ́run ọba àlẹ́ òkè ló wà, ní pé òkè lọ́lọ́run ó fi ibùgbé rẹ̀ sí, bó jẹ́ pé ìmọ̀ rẹ̀ tọ́ kiri ká gbogbo àyè láyé. So ibẹ̀ láti rí pé gbogbo nǹkan tí ọjọ́ kan lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala kì í ṣe ọjọ́ tí àwa ń kà tá ń pè ní 24 hours make a day láà, ọjọ́ kan lọ́dọ̀ Ọlọ́run 1000 years 1000 days táwa ń kà ní ọjọ́ kan tí tó wà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. Ọjọ́ kan tí 1000 years táwa ń kà òun ni ọjọ́ kan lọ́dọ̀ Ọlọ́run. 1000 years táwa ń kà òun lọ́jọ́ kan lọ́dọ̀ Ọlọ́run. So kọ́lọ́run dákun kó jẹ́ kó fún alágbọ̀ọ́yé ẹ̀sìn. Ọjọ́ tọ́lọ́run fi dá sánmà àti ilẹ̀ gbogbo jẹ́ 6000 years tá a bá ní kàkà. Bọ́lọ́run fi dá gbogbo nǹkan tó ń bẹnu ayé 6000 years according to calculation bọ́lọ́run ṣe wí fún wa, kọ́lọ́run kó gbà. Kì í ṣe ọjọ́ Monday and Tuesday o, àbí àdìsí tá a rí yẹn o. Monday, Tuesday, Wednesday ẹ pé ìyẹn comprises 24 hours make a day ni, kì í ṣe yẹn o. Wọ́n parọ́ yẹn mọ́ Ọlọ́run pàmò ànábì ni o. Ìtọ́lọ́run jẹ́ kó yọ àánú Kùránì pé ọjọ́ kan 1000 years ti wà òun lọ́jọ́ kan lọ́dọ̀ tòun. So ọjọ́ mẹ́fà tọ́lọ́run á fi dáyé yẹn ó jẹ́ 6000 years. Ọlọ́mọ ṣe lè láṣẹ mọ́ fún wa kó gba ní ìbáadà ọlá tóbi Ọlọ́run. Àgbọ́yé ẹ̀sìn ni à ń fọ́nká, àgbọ́yé Quran là ń fọ́nká. Quran sì ní ibi tó bá ti ń sọ̀rọ̀ gbogbo ẹni tó bá lóun mọ̀rọ̀ sọ àfi kó dákẹ́. So ní àlékún pé àwọn màláíkà mọ́ á gòkè lọ mikidaru 50,000 years ní ọjọ́ yẹn ó rí jọ́gbìn dàlkìámọ̀. Kódà kí n má gbàgbé nínú Bíbélì náà àwọn náà sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà, pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà nínú ìwé Zechariah chapter 14 verse 6 tó náà sọ pé àtinú Zechariah àtinú Jacob náà Genesis chapter 28 verse 12 pé Jacob lálàá ó lóun rí ó lálàá lójú oorun, ó wá rí pé ó lálàá nípa ọjọ́ gbìndàlkìámọ̀ ni o. Wọ́n gbé àkàbà kan wọ́n fi ti ilẹ̀, wọ́n á fi ti òkè sánmọ̀ láti ilẹ̀ tó fi dé sánmọ̀. Wọ́n wá rí àwọn the angels of God, wọ́n wá ń lọ, wọ́n gun òkè àkàbà yẹn, they are going, they are coming, they are going. Allahu Akbar. Kánàbí wa Muhammad tó dé nìyẹn o. Ànábì wa dé, ànábì wa jọ́ gbìndàlkìámọ̀. Àwọn màláíkà ó mọ gun òkè láti ilẹ̀ wọ́n ti mọ lọ sí sánmọ̀, láti ilẹ̀ náà wọ́n ti mọ lọ sí sánmọ̀, láti ilẹ̀ wọ́n ti mọ lọ sánmọ̀, pé lẹ́ǹtì ọjọ́ yẹn yóò wá dàbí 50,000 years. Ọlọ́mọ ṣe ní láti mọ̀ fún wa. Àgbọ́yé ẹ̀sìn là ń gbọ́yé fúnra wa. Tí Kùránì bá sọ, tí Bíbélì náà bá sì jẹ́rìí sí, ọ̀rọ̀ ni lọ́dọ̀ wa. Kódà tádìsí bá takò, àgbàdìsí dànù, àmú Bíbélì kó ṣe kíni ó bá Kùránì lọ. Kọ́lọ́n kó gbà ní ìbáadà kó má ṣe ní láti mọ̀ fún wa. Kẹ́bà àgbà bẹ́ẹ̀ jẹ́ pé táìmù ti lọ. Kẹ́bà àgbà bẹ́ẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Akí àwọn afáwa fún ìgbìyànjú tí wọ́n ṣe láti wákàtí kan sí
wọ́n má ṣàbá sọ wọ́n lẹ́sàn rí gba àtàwọn ilé ìyá ayé lábì kan fún ọ. now a ní àǹfààní àti ìgbà ìkọ́ yìí lálẹ́ yìí torí àrígbé wọ life inshallah a máa fi ṣe lọ tó bá di ọ̀la ẹ̀yà pàdé mi lórí ètò náà kí ó rèé wá náà kí ṣẹ́gun àtayọ̀ọ́lá inshallah tóbi táwọn máa treat lọ́la mùsùlùmí ẹ fura zùmẹ́gínní fura àdánwò dé lọ́bìjọ́lá ni inshallah wọ́n má ṣàjíwárí wàhánà rọ̀bíkà wọ́n fi záàtà mọ́sífù assalamu alaikum.